wo Ọlọ́run fẹ́ bà ti gbogbo yín jẹ́. Olúwo ti wá di ẹni tó ń approve pé kán lọ mọ pààyàn láàrin ìlú nílùú tó ní government. Mufuti wo Ọlọ́run ló máa bayọ̀ yín jẹ́ lórí ọ̀rọ̀ tẹ́ sọ. Ọlọ́run ṣetán láti bà dáadáa yín jẹ́ ni. Ẹ wo ń gbàgbọ́ náà ń gbàgbọ́ o. Ọ̀dọ̀ yín làwọn tẹ́rọ́rìsì gbà wọlé. Gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ wà lù wọ́n rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. Tó bá já wa la ṣe mistake lórí mídíà, ẹ máa ní kó bu bọ́bọ̀ so. Sọ́dọ̀ tẹ́ sọ yìí, sọ́dọ̀ tó bójú mu ni, sọ́dọ̀ ò ní. Ìlú mi tí mo ti wá nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn ará Ìlọrin tẹ̀lé wọn wàláhì tàláhì tí ń sọ Yorùbá. Nígbà àwọn dé ìlú wa àwọn tó gbọ́ Yorùbá nù wọn tí wọ́n tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó àwọn Ìlọrin tí wọ́n mú tó gbọ́ Yorùbá ń bẹ̀ àwọn ni wọ́n bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí ní gbogbo eré ẹ̀ òun ló ní àwọn tí ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ ti ń tẹ̀yàn ọmọ ogun ìkan ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀ Olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàdí rìn ẹ pàdánù mo yọ̀ǹda fún yín àmẹ́kọ́ jẹ náà ó ṣe wọ́n lálejò. Àlàyé ọlọ́rọ̀ Mufuti wo ṣe mọ̀ yìí pé wọ́n ń jiyàn gbé wọ́n ń ṣe gbogbo ẹ̀ ó dínkù lẹ̀ Yorùbá. Ó ṣe jẹ́ pé gbogbo nǹkan ti yín bí bẹ́ẹ̀ ṣe dá wa lálẹ́ bẹ́ẹ̀ ṣe dógun lẹ̀ yín tí ó kàn yín kẹ́ lọ́rọ̀ rí mọ́. Ṣé ẹ pẹ́ sórí burúkú kan lọ́njọ́ nínú tẹ lọ́ ń gbé fúláàgì kí lórúkọ àwọn kọ́ńtírì tí ó kàn yín. Ẹ lọ́ ń gbé fúláàgì kọ́ńtírì tó ń jagun against ṣé Egypt kan ni àbí Russia ẹ lọ́ ń gbé fúláàgì wọn rù. Nǹkan tí ó kàn yín lápá lẹ́sẹ̀ lẹ̀ ń dá sí. Ẹ wo tí ẹni tí bá ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí ègé pé àwọn Fúlàní tún jiyàn gbé ní South West ó yẹ kán ó di responsible torí orí burúkú lẹ̀ ń ṣe. Ẹ wo ọmọ Ọlọ́run làwa nǹkan kò ní ṣàwá o ẹni tí kọ̀ǹsá ní Yorùbá ẹ má fi ṣeré torí tá bá ní kó kàn wá lónìí ó lè kẹ́ni tí ó kàn wá ó dẹ̀ lè padà kàn wá lọ́jọ́ ọ̀la torí ẹ̀ tá a bá rọ́rọ̀ ó yẹ ká ètè dìde sí i ẹni táwọn Fúlàní bá ń bọ̀ ẹ fẹ́ dógún lẹ́nìyẹn náà ẹni àwọn ará Ìlọrin ó sọpọ́tì wọn táwọn ará Ìlọrin bá wá sọpọ́tì wọn tán wọ́n wá gba ọ̀dọ̀ ọba Olúwo lọ ọba Olúwo wà dáná fún wọn yín pé ẹni tó bá ti jẹ́ ẹlẹ́bọ kí wọ́n máa gbé kán máa pa sáwọn oníṣẹ̀ṣe lẹ́lẹ́bọ sọ́dọ̀ ló sọ fún yín pé òun ò tẹ́wọ́ ẹ fẹ́ sórí burúkú ẹ wo Mufuti wo ẹ fẹ́ ná dààmú fòrò pìtìpìtì ayé fẹ́ bá yín ẹ wo ẹ ń ṣe too much ó ń pọ̀jù fún yín bàbá máa gbé yín ṣe pé gbogbo ẹ̀yin tẹ́ bá lẹ fẹ́ mọ dalẹ̀ Yorùbá rú ẹ̀jẹ̀ Oòduà yóò bí yín ẹ̀yin olórí burúkú gbogbo yìí kí ló dé humanity before religion Ọlọ́run fẹ́ bà dáadáa yín jẹ́ ni ọba Olúwo yẹn náà dẹ̀lélẹ̀ wọ́n máa rọ́rọ̀ yẹn wọn ní tètè sọ sí i tọ́rọ̀ yẹn bá wá kó wọn sí wàhálà ní ìsìn àwọn ayé wà mọ́ bá káànú pẹ́yìn lẹ̀ tí kò bá wọn ṣé kò yẹ kí ọba Olúwa náà sọ̀rọ̀ ọba Olúwo ṣé kò yẹ kẹ́yìn náà sọ̀rọ̀ wọ́n lẹ́yìn lẹ́ máa ń gba tẹ́rọ́rìsì láyé wọ́n lẹ́yìn lẹ́ máa ń ṣe wọ́n lálejò ẹ̀yin náà ní ẹwà ẹ̀ṣẹ̀ rán wọn sí gbogbo ibi tán bá fẹ́ Ọlọ́run fẹ́ jọ báyé gbogbo yín jẹ́ ẹ wo àwa ti sáyìn o Ọlọ́run bá la dẹ̀ bàdí ikú tí ó pàgbà tání bápo lórí ẹ̀ ń bẹ̀ wò bí yúwúyúwú kó lọ́ọ̀kan yẹn náà o ẹ má lọ ṣe bí olórí burúkú o rẹ́dẹ̀rẹ́dẹ́ nìyẹn náà mo dẹ̀ ń fi opportunity ṣe adjustment fún fídíò tí mo ṣe fún ìyá wa dáadáa Ìyábọ̀ Òjó ìgbà tèmi náà padà rí fídíò yẹn mi kàn fi cash cruise ni but ìgbà tèmi náà padà rí sí ẹ̀ mo wò pé fídíò yẹn ó strong gan ó máa strong lára so ẹ má bínú ti lórí Ọlọ́run ọmọdé ò ní mo rí jẹ kó má ra lọ́wọ́ Mufuti wo òṣì lẹ́ ń ṣe o òṣì lẹ́ ń ṣe gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ wúta yẹn ọ̀rọ̀ tó lè dógun dá wàhálà lẹ̀ ni o òṣì lẹ́ ń ṣe o tẹ́ bá rí èèyàn sọ fún yín Ọlọ́run fẹ́ bà dáadáa yín jẹ́ òṣì lẹ́ ń ṣe o.